tèmi ṣàlàáfíà lẹ́wà alhamdulillahi rabbil alamin. Thank you for always watching me. See what I got for you. See what I got for you. Ẹ̀yin tèmi ẹni èyìnbó pọ̀ ẹ wo nǹkan tí mo bá yín rí fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ boost testosterone tẹ́ sọ wípé ájíà báwo mo ṣe fẹ́ rí cocoa beans lọ sí powder. Ẹ̀yin tèmi èmi ò market fún company yìí o, mi ò market fún company yìí. Ẹ̀yin tèmi see what I got, see what I got. But before then ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n ṣe happy birthday sí bàbá mi, bàbá lálùbáríkà, bàbá mi kẹ́mi ọlá yín ogun, kẹ́ mọ́ rogun àìsàn, kówó pọ̀, kọ́lá pọ̀, kíyì pọ̀, kíbùkún pọ̀. Inshallah ẹ bá ṣe ń lù ú ó máa dún ní bàbá mi Adéyẹmí Àdìgún. Happy birthday sir, happy birthday sir, happy birthday sir. Ẹ̀mí yóò tún gùn sí i lọ́lá aláwùrà bí. Ẹ̀yin tèmi see what I got. Jẹ́ seriously ẹ̀ ń wá kòkó, ẹ̀ ń wá kòkó bí báwo mo ṣe fẹ́ rí kòkó, tí mo bá tiẹ̀ rí kòkó báwo mo ṣe fẹ́ turn ẹ̀ sí powder. Yes ẹ fẹ́ fi boost testosterone. Yes ẹ̀yin tèmi ẹ má gbàgbé pé nǹkan tí mo fẹ́ fi hàn yín ó high ní caffeine. So fún ìwọ tó bá ní hypertension, ìwọ tó bá ní asthma, ìwọ tó bá ní any other sickness, or ìwọ tó jẹ́ pé o wà lórí medications kan, jọ̀ọ́ èmi ò advice ẹ kó lò ó. Mi ò advice ìwọ tó mọ̀ pé o check ara rẹ, there's nothing wrong with you and you are not under any medications, and tó bá mọ̀ pé o wà under any medications or o ní sickness kan, yes I advise you to ask further pé okay ájíà nǹkan tí mò ń lò léléyìí o, or tó bá wá rí pé o tẹ̀lé pé ájíà tó bá ṣe ń lò ìwọ náà mọ gbádà ara rẹ. See what I got, pure cocoa powder. Like ẹ̀yin tèmi ìmọ̀ bóyá torí kí wọ́n fi teach yín ni o, ọlọ́run bá jẹ́ kí n pàdé kí ni, èmi ò advertise fún wọn please, èmi ò advertise fún wọn. Ìwọ tó bá sọ otherwise pé ájíà fi start advertising ni ó kú ọ kọlọ̀, ó kú ẹ ó kọlọ̀. So kílẹ̀ wà lọ bá mi ṣe, màá fi hàn yín o, ẹni sùúrù torí tá a bá ti fi hàn yín kan ẹ sáré fast forward ẹ fẹ́ boost testosterone. Testosterone mo ti sọ fún yín ó ní mudun-mudun tó ń jẹ́ kí ọkùnrin wà bí ọkùnrin, ó ń help pé kí ọkùnrin ní agbára àti ṣe ìbálòpọ̀, ó help pẹ̀lú muscle iṣan ọkùnrin, ó ń help pẹ̀lú egungun ọkùnrin, ó ń help pẹ̀lú àtọ̀ ọkùnrin, ó ń help pẹ̀lú energy ọkùnrin. Mudun-mudun tá à ń pè ní testosterone yẹn ṣóyè yín òun ni ọkùnrin, òun ni ọkùnrin. Kì í ṣe pé ọkùnrin ò kí ní estrogen but little estrogen. Tí ó bá ti di pé estrogen ọkùnrin gan ti ń lọ bí like percentage kódà even like 4 or 3%, ọkùnrin ò ní much of energy. So ọkùnrin ní ó yẹ kó ní more than 95% yes of testosterone. Kí lẹ wá lọ bá mi ṣe, èyàn fẹ́ gbádà rẹ̀. Tẹ bá ti ń gbádà kínní ẹ dákun ẹ máa check gbogbo blood system yín o, ẹ máa check glucose level yín o, ẹ máa check blood pressure o, ẹ máa check mímí yín o, ẹ máa check bẹ́ẹ̀ ṣe ń move from one place to another o. Bí yàn ṣe máa ń lo oògùn nìyẹn, kì í ṣe pé kó máa lo oògùn kó máa check what is happening with your system. Yes kí ẹ lọ bá mi wá nítorí any other inflammation àti tẹ bá ṣe ń lò kó mọ́ bá cause ní any issues tó yẹ yín ẹ wà lọ bá mi wá pẹ̀lú moringa powder, moringa powder ẹ lọ bá mi wá papọ̀ nítorí òun náà tó máa help testosterone yín. Then even for more further ẹ fẹ́ ní problem much tó yẹ tẹ bá ṣe ń lò ẹ tún fẹ́ kó tún boost again kó tún máa jẹ́ kí àtọ̀ yín pọ̀, ẹ bá mi join ẹ pẹ̀lú garlic. So ẹ bá mi wá garlic powder, that is àlùbọ́sà ayù powder rẹ̀ tó mọ́ fínífíní original kìí ṣe fake o. Yes tó bá ti ṣú ara rẹ ṣe, tó bá ti ṣú ọbí tó ti rà ṣe fún ara rẹ àbí kíni, kìí ṣe gbogbo ìgbà náà lè máa pa á jìyà. Then moringa o need láti wá seed ẹ̀, wà wá moringa seed, moringa leaf powder, wà wá garlic powder. You understand? Wà wá bá mi wá kòkó, bù sí ní the same proportion. Eléyìí síbí kan, ìyẹn náà síbí kan, moringa leaf powder síbí kan, garlic powder síbí kan. Kí ni wàá fi bá mi ṣe? Wàá máa fi bá mi mu ògì gbóná àbí ordinary water. Ẹ má gbàgbé o, whatever yín tẹ́ bá ṣà ń lo
when we talk about diabetes tó bá ti di pé o ní diabetes, everything tó bá jẹ diabetes náà ni. But before kó tó di pé o ní diabetes yẹn, mainly nǹkan tó cause diabetes òun náà ni sugar, especially type 2, mi ò sọ type 1. So àwọn nǹkan tí wàá fi boost testosterone yẹn nìyẹn, tí wàá fi boost testosterone, nítorí pé kí ni eléyìí ó rich ní magnesium, ó rich ní kíní kan tá à ń pè ní flavonoids, yes, tó jẹ́ pé a need ẹ̀ láti help cells tó ń help testosterone production. So yẹn ẹ mọ̀ sọ pé English pọ̀ àmọ́ bá ti sẹ́nu èdè Yorùbá òun náà lélẹ̀, mi ò tajà fún wọn o. This is pure cocoa, ẹ wo, this is pure cocoa, then ẹ má gbàgbé okoro kìí ṣe ṣeré, okoro ni pure cocoa, nothing mixed inside, pure cocoa. Ẹ̀rí pé adúpẹ́ lọ́dọ̀ lọ, yes, adúpẹ́ lọ́dọ̀, mi ò market fún wọn. This is pure cocoa. In fact ẹyin díje mi ò ní bó ṣe rí ni ẹ jẹ́ fi ẹ̀yin dáadáa bó ṣe rí ni. Ẹ̀yin náà ẹ ti máa rí nínú ọjà, ẹ ti máa rí lọ́jà, meanwhile fún ìwọ, yes, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn in the past wọ́n ti lò ó fún 1 or 2 things tó dẹ̀ ti help wọn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ ti lò ó tó jẹ́ pé ó tún raise nǹkan tó ń ṣe wọ́n ni. Yes, bó ṣe wà yìí sóye yín, àwọn kan ti lò in the past fún kíni, láti lower sugar. Àwọn kan ti lò in the past láti take care àyà. Àwọn kan ti lò in the past láti take care ẹ̀jẹ̀ ríru. Sóye yín, bákan náà àwọn kan ti lò tó dẹ̀ ti affect wọn gidi gan. So whatever the case may be, tó bá ń lò máa check what's wrong with you. Tí wọ́n bá fẹ́ mọ̀ pé testosterone rẹ lọ sí hospital kí wọ́n ṣe blood test fún ẹ, you understand. But fún àpẹẹrẹ tó bá fẹ́ mọ̀ pé testosterone, tó bá fẹ́ mọ̀ pé testosterone ló mọ̀ sọ, fún àpẹẹrẹ, then apart from tó bá okay kó tó di pé o lọ sí hospital, tí wọ́n bá ti notice irú àwọn kinní báyìí pé o ní much energy, ìbálòpọ̀ rẹ ó ti ń low, energy rẹ ti ń low, o ní ọkàn rẹ ò sí ń bẹ̀ mọ́, then ó rí pé o ti ń weak, ó rí pé mo ṣe wá rí báyìí, mi ò rí báyìí in the past. Yes, ẹ má gbàgbé bàbá ṣe ń dàgbà àwọn kinní wọ́n máa ń drop díẹ̀díẹ̀. But tó bá ti rí pé ó ń drop kọjá, be careful. Ó dẹ̀ ń rí àwọn ẹlẹgbẹ́ rẹ tó jẹ́ pé yes wọ́n ní agbára, wọ́n sì wá ní agbára, yes, o lè lọ sí hospital kí wọ́n ṣe blood test fún ẹ láti determine maybe your testosterone level ó ti drop beyond normal. So nǹkan tí mo bá yín mú wálé ní lélẹ̀, ó gọbọi, ó ní ńlá, èló dẹ̀ ni, kò wọ́n o. So be careful when you are taking it, máa check. Yes, àwọn nǹkan tí mo mention yẹn ó sì máa help ẹ. Bákan náà tó bá wá rí moringa, ṣe bó mọ efinrin, yes, powder yìí eléyìí bá ti mú dání, cocoa seeds powder àbí cocoa beans powder àti efinrin àti garlic, the same proportion bí mo ṣe sọ, ó máa help ẹ pẹ̀lú testosterone. But meanwhile ẹ má sọ pé ajá sọ pé ẹ lọ sí hospital láti determine your energy. Yes, this is on point by 2, always using my words to help others. Fún product alálùbọ́ríkà, tó máa boost testosterone yẹn, tó máa fún ẹ ní good energy, tó máa fún ẹ ní good erection, tó máa take care premature ejaculation, tó máa take care shrink manhood, tó máa take care libido, tó máa take care money glory. Yes, àbí hypertension ń ṣe, àbí prostate ń ṣe, àbí diabetes ń ṣe, àbí pile ń ṣe, infection ń ṣe, jẹ̀dí ń ṣe, etc. I don't know what is ṣe, you understand. O lè pè mí lórí 07015100651. Bye for now. Happy birthday daddy mi Adéyẹmí Adigun. Bye for now everybody.